ẹ kú ojúmọ́. So gbogbo ilẹ̀ Yorùbá pátápátá àti gbogbo àwa ọmọ Yorùbá, àlàáfíà Ọlọ́run á bá wa gbé. Ṣé rí, mo fẹ́ kí gbogbo wa ká mọ̀ nǹkan kan. Mo máa ń wọ́ndà pé ṣé àwa kan ṣé a lọ sí yunifásítì èpè ni àti èébú, because àwọn kan gùdù nínú èpè gan àti èébú. Ṣé wá rí, láti ọjọ́ tí aláyé ti dáyé lolúkálukú ti ń ṣe tiẹ̀. Olórin kan gbà kan nínú fíìmù kan, ó ní jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ la wálé ayé, jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ la wáyé tàwa, ó wá ní olúkálukú ń ṣayé ara rẹ̀. Ṣé rí, tí olúkúlùkù bá ń sọ tiẹ̀, tí olúkúlùkù bá ń sọ, mi ò rò wípé èpè àti èébú ó necessary nínú pé ká correct èèyàn. Ṣé rí, àwa tó bá ti mọ́ lára, ẹ jẹ́ ká stop ẹ̀. Ṣé rí, ká máa lo èdè pé orí ènìyàn yí, pé kò ní dá fẹ́nìkan, ayé ẹnìkan máa bàjẹ́ ni, ìyáláyà, bàbá ńlá bàbá, kí náà tún máa ń lò yẹn náà. Na Ogun kò kill you, na kìnìkan kò sí nínú ọ̀rọ̀ rárá. Mo rọ gbogbo wa pátá ká má máa lo èébú ọ̀rọ̀ láti correct. Èmi àti àáfàá kan sọ̀rọ̀ lánàá, mo ní tí n bá send voice note táwọn èèyàn yín máa ń send sí mi lórí WhatsApp, but mo ti kọ́ ara mi lẹ́kọ̀ọ́, mo kọ́ ara mi, àwọn èèyàn mọ̀ mí, kéèyàn sọ̀rọ̀ dọ̀la mi ò ní fèsì, ibi tó bá kàn ti fẹ́ ṣe kinní, èsì tí mo dẹ̀ máa fi, because Bíbélì sọ wípé ó ní má ṣe dá aṣiwèrè lóhùn gẹ́gẹ́ bí ìwèrè rẹ̀. Ṣẹ́ńgẹ́ pẹ́ tì mí, ó ní dá aṣiwèrè lóhùn kí òun kí ó má bàa gbọ́ ní ojú ara ẹ̀. So there is a way tí Bíbélì fi sọ fún wa láti fèsì. Ṣé wá rí, nípa kóòtù òní àti gbogbo àwọn àfáà wa o, àti gbogbo àwọn oníṣẹ̀ṣe o, àti gbogbo àwọn Kristẹni o, àti gbogbo àwọn bàbá lọ́ba ní gbogbo wọn tó jẹ́ alátìlẹyìn fún Tani Olorun, tàbí àwọn Kristẹni tó jẹ́ alátìlẹyìn, tàbí àwọn Mùsùlùmí kan náà tó jẹ́ alátìlẹyìn fún Tani Olorun, because there are a lot of Muslims tó wà lẹ́yìn Tani Olorun náà. Màá fẹ́ kí ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀sìn, ẹ jẹ́ ká padà sórí pé ẹ̀yin ni bàbá wa nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká padà sí ọ̀dọ̀ pé ẹ̀yin ni à ń wò pé ẹ ti ṣíwájú dáyé tí gbogbo àwọn ọmọ wa ń padà dìde lẹ́yìn yín. Gbogbo ẹ̀yin bàbá, ẹ dìde, ẹ̀yin àfáà wa, bàbá Òkúta Gidi ni o, bàbá Bàrígà ni o, bàbá Alùfùlání ni o, gbogbo ẹ̀yin tí wọ́n ti bú, gbogbo ẹ̀yin ènìyàn, ẹ jẹ́ kí everybody dìde, àti àwọn Mùsùlùmí tó ti bú iná, ẹ jẹ́ kí everybody dìde, kí gbogbo wa wá kúrò lórí pé lẹ́yìn kóòtù òní, kí ẹ ṣíjú wo àtẹ̀yìnwá padà pé ta ni wá gangan. Ẹ jẹ́ ká ṣíjú wo àtẹ̀yìnwá pé ta ni wá. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká padà sórí pé àwọn ọmọ mi ni. Ṣé rí, tí ẹ bá ń wo Tani Olorun bíi pé bóyá kì í ṣọmọ yín, Yorùbá ni o. Ṣé rí pé ẹ dàjẹ́ jẹ́ Yorùbá, ẹ wá jẹ́ bàbá wa nínú Yorùbá, ó ju ẹ̀sìn tèmi àti yín jọ gbé sórí lọ. I said something the other time tí mo ṣe program, mo ní ẹ̀sìn yìí àti Christianity o, àti Mùsùlùmí o, àti kí náà ti ń pè o, àti ìṣẹ̀ṣe àti gbogbo ẹ̀, mo ní gbogbo ẹ̀ wọ́n mú wá fún wa ni. Àwọn kan bọ̀ ń bá mi pé wọ́n mú wá fún yín, Christianity tí wọ́n mú wá fún yín ni kò sọ̀rọ̀ lé lórí, Mùsùlùmí, Islam tí wọ́n mú wá fún yín ni kẹ́ sọ̀rọ̀ lé lórí.
ìṣẹ̀ṣe gangan. Èmi wá ń bi ẹni yẹn pé jọ àwọn tó gbé ìṣẹ̀ṣe lé wa lọ́wọ́ ṣé bí wọ́n ṣe bí wọn ṣé wọ́n mú àpò ifá wá látọ̀run ni àbí ṣe ni wọ́n hù látilẹ̀? Kì í ṣe ibì kan lèèyàn jókòó sí tí wọ́n ti bá ni. Ṣé Odùduwà ò báwọn èèyàn nílé Ifẹ̀ ni? Islam tí wọ́n mú wá fún wa náà, Christianity tí wọ́n mú wá fún wa tèmi gbà, Islam tí wọ́n mú wá tẹ̀yin gbà, ìṣẹ̀ṣe tí wọ́n mú wá tẹ̀yin náà sì dúró lé lórí pé ìṣẹ̀ṣe níbi tá a bí mi sí. Tó bá tó stage kan ìbí tá a bí ni bá a ṣe fẹ̀ sí ni wọ́n ṣe ń pè wá ní ohun tí a ṣe o. Tó bá tó stage kan gbogbo ọmọ tí mo bí wọn ò ní rí mi bí ìgbà tí mo ti jáde nílé oníṣẹ̀ṣe rí o. Wọn ò ní rí mi bí ìgbà tí mo ti lanú Islam kọjá rí o. Wọ́n máa rí nírí pé ohun tí wọ́n bá nílé bàbá wa ní ìṣẹ̀ṣe, ohun tí wọ́n dẹ̀ bá ní Christianity lọ́dọ̀ tiwọn tó bá dé inú ìran kan ní àkókò kan. So kò wá sí ọmọ kan tó lè sọ ìtàn. Èmi mọ ìtàn mi láti orí mi dé orí bàbá tó bí mi, ìyá bàbá tó bí mi, bàbá tó bí mi, ìyá tó bí mi, bàbá tó bí bàbá mi, ìyá tó bí bàbá mi, bàbá tó bí ìyá mi, ìyá tó bí bàbá mi, mo mọ̀ wọ́n. Ṣé rí bàbá tó bí bàbá mi? Ìyá tó bí ìyá tó bí mi, bàbá tó bí mi ò mọ̀ wọ́n. Bàbá ìyá mi ò mọ̀ wọ́n. Tó bá tó stage kan ọmọ tí mo bí, ọmọ tí òun bí kò lè, ọmọ tí mo bí tóun bí ìwọ̀nba díẹ̀ ló lè mọ̀ mí, àwọn kan ò ní mọ̀ mí. Tó bá tó stage kan àwọn àrọ́mọdọ́mọ wa wọn ò ní mọ̀. So ibi tí a mọ̀ dé la mọ̀, tá a bá wá gbé ẹ̀sìn sórí tá a fi ń ba ilẹ̀ Yorùbá jẹ́. Ẹ sọ fún mi báwo la ṣe fẹ́ ṣe? Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin mùsùlùmí, gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì, gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀sìn báyìí. Ẹ jẹ́ ká padà sí pé Yorùbá ni wá. Ká kọ́kọ́ lọ dìyẹn mú gbáǹgídí. Tá a bá ti wá dìímú pé Yorùbá ni wá, my mommy and daddy, ẹ máa wá rí wípé gbogbo nǹkan máa lọ bó ti tọ́ àti bó ti yẹ, bó ti tọ́ àti bó ti yẹ. Mùsùlùmí á lọ nílọ ẹ̀, kìrìsìtẹ́nì á lọ nílọ ẹ̀, ìṣẹ̀ṣe á lọ nílọ ẹ̀. Ṣùgbọ́n okùn tó so wá pọ̀ pé Yorùbá ni wá yẹn ṣì máa wà ń bẹ̀. Ẹ̀sìn ti wá jẹ́ ká kórìíra ara wa. Abdulaziz Tani Olorun, Ọlọ́run dẹ̀ mọ̀ wípé ọmọ Yorùbá ni. So ìrìn àjò wa ni pé ẹ jẹ́ kí gbogbo wa ká padà wá. Hello, tí wọ́n bá sọ lọ tí wọ́n sọ bọ̀ anywhere tó léwu kó já sí. Èmi ò sọ nípa ẹ̀sìn pé bí wọ́n pé ó bú ẹ̀sìn. Tí n bá sọ pé ẹ má bínú sà, tí n bá ní mo bẹ̀ yín, mò ń sọ nípa pé àwọn bàbá tó bú, mò ń sọ nípa bẹ́ẹ̀. But ẹ jẹ́ ká jọ wò ó, tí a bá ń tọrọ fún ìdáríjì pé ẹnìkan ti pé Ọ̀ọ̀ni ní ọmọ àlè o, bí Ọ̀ọ̀ni ṣe lágbára tó kò make arrest o, kò make any arrest o fún ẹni. Ẹnìkan ti sọ pé Bíbélì rọ́bìṣì ní gbogbo nǹkan tó wà náà, life lójú gbogbo ènìyàn, kò sẹ́ni tó arrest ẹ̀. Ẹnìkan pè mí pé bí mo ṣe jẹ́ kìrìsìtẹ́nì, tẹ́nìkan bá mú Bíbélì tó bá sun Bíbélì, tó sun Bíbélì, tó sun kírọ́ọ̀sì, tó ń tọ̀ sí, tó ń ṣe gbogbo ẹ̀, ṣé pé tí ẹni yẹn bá wá sọ́dọ̀ mi lọ́jọ́ iwájú pé òun fẹ́ fẹ́ ọmọ lọ́wọ́ mi, pé ṣé màá jẹ́ kó fẹ́ ọmọ lọ́wọ́ mi? Mo wá bí ní question kan, mo ní sọ fún mi ta ni ẹni tí Ọlọ́run ń bínú sí lọ́wọ́lọ́wọ́?
mo wá ní kó sọ fún mi ta ni ẹni tí Ọlọ́run yọ́nú sí lọ́wọ́lọ́wọ́. Wọn ò lè dá mi lóhùn. Mo wá jẹ́ kó yé pé ẹnìkan tí wá dá wa lóhùn láìpẹ́ yìí. Ẹni tó dá wa lóhùn wípé òun fi owó òun lọ ra Quran, òun fi owó òun lọ ṣe kíni o, lọ ra Quran. Ó ní òun fi owó òun lọ ra Bíbélì, òun fi owó òun lọ ra ọpọ́n Ifá. Ó dẹ̀ sun Bíbélì yẹn ó já, ó sun Kùránì again, irú eléyìí tí Tani Olorun sun, ó tún sun ọpọ́n Ifá. Mo wá sọ fún pé ta lẹni tó make arrest nínú àwọn oníṣẹ̀ṣe pé wọ́n sun ọpọ́n Ifá. Ta lẹni tó make arrest nínú àwọn mùsùlùmí kìrìsìtẹ́nì pé wọ́n ṣe kíni, pé wọ́n jó Bíbélì. Mo ní owó ẹ̀ ló ní tó fi lọ ṣe. Bọ̀ mo nítorí reason ẹnìkan pè mí lọ́jọ́ kan pé ẹ̀yin lè bẹ̀ nísìn ṣebí à ń ṣe kíní tẹ́lẹ̀ ni. Mo wà at fault láti sọ fún ẹni yẹn pé sir, súlé ìgbéra ní, mo lo slang yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní bú èébú lọ. Mo wá ní mi ò bẹ̀ yín pé torí pé ó ń bú ẹ̀sìn, mò ń bẹ̀ yín torí pé ó defame orúkọ àwọn bàbá yín ni. Do you know the reason why? Torí pé defamation of character ó wà. Ẹnìkan nínú àwọn mùsùlùmí ṣe bó sọ, ó gbé fọ́tò mi jáde pẹ̀lú ọba Solomoni, ó gbé jáde ńgbà ẹ̀. Ó ní ọba Solomoni èèyàn gidi ni ó. Ṣé mọ̀ pé ẹni tí ò bá ti sọ̀rọ̀ síbi tí ọ̀pọ̀lọpọ̀ yín bá sọ̀rọ̀ sí, èèyàn burúkú lẹ̀ ń pè é. Mo sọ fún ẹni yẹn, mo ní tí ẹni tó bá jó Bíbélì tó bá padà wá sọ́dọ̀ mi pé òun fẹ́ fọmọ lọ́dọ̀ mi, tífẹ́ wọn bá wọ̀, wọ́n máa fẹ́ra wọn lọ. Èmi kọ́ lọ́lọ́run tí máa jà fún. Mo wá ní èmi tí mò ń sọ̀rọ̀ online, bí mo ṣe ń sọ̀rọ̀ yìí tó ń gbọ́ tèmi, kí ló fi dá ẹ lójú pé èèyàn gidi lèmi náà? Tó túmọ̀ sí pé kì í ṣe láwàlé àbí tẹ̀sùbá àbí mọ́ṣáláṣí tá a ti ń kírun ló sọ wá di ènìyàn gidi. Kì í ṣe church àbí kásọ̀kì tá à ń wọ̀ sọ́rùn. Kì í ṣòun ló ṣe kíni, kì í ṣòun ló sọ wá di ènìyàn gidi. Bíbélì tẹ́ni yẹn jókòó ló sọ pé ẹni ibi ni. Kìdẹ̀ ń ṣe Kùránì tó jó ló sọ pé ẹni ibi ni. Kìdẹ̀ ń ṣe ọpọ́n Ifá tó jó ló sọ pé ẹni ibi. Ó ń sọ fún yín pé ẹ jẹ́ kí gbogbo wa get sense. Ẹni yẹn jẹ́ kó yé wa pé ẹ jẹ́ kí gbogbo wa pátá ẹ jẹ́ ká get sense. Ẹni yẹn ń sọ fún wa pé ẹ jẹ́ kí olúkúlùkù wa, ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ kí olúkúlùkù wa, ẹ jẹ́ ká padà, sorry, no voice sir, ṣé tí ń gbọ́ mi sir? Ẹ jọ̀ọ́ àwa tá wà ní live pẹ̀lú mi, tá bá ti ń gbọ́ mi ẹ sọ fún mi pé ẹ ti ń gbọ́ mi, because mo rí tẹ́nìkan sọ pé no voice sir. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀, talent tó wà online tí ṣé ẹ ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹnìkan tẹ no voice, ṣá tí wá ń gbọ́ mi báyìí, ṣá tí ń gbọ́ mi, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n mọ̀, who is there? Ṣá tí ń gbọ́ mi, wọ́n ní no voice. All right sir, all right sir. Ẹ bá mi sọ fún gbogbo àwọn ènìyàn tó ń jà. Ẹ bá mi sọ fún gbogbo àwọn ènìyàn tó ń bayé jẹ́ yìí. Ó wà nù kìrìsìtẹ́nì náà o, ó wà nù mùsùlùmí o, ó wà nù oníṣẹ̀ṣe náà o. Ẹ jọ̀ọ́ mo fi títóbi Ọlọ́run bẹ̀ yín. Ó dá gbogbo ẹ̀yin àfáà, gbogbo ẹ̀yin, ṣé mọ̀ wípé àwọn àfáà kan náà máa ń pè mí tí wọ́n ń sọ wípé ó ti sú àwọn náà. Àwọn àfáà kan ń pè mí tí wọ́n ń sọ wípé ó ti sú àwọn náà. Ẹnìkan dìídì pè mí, ó ní pásítọ̀, ó ní ẹ jọ̀ọ́ tí ẹ bá máa sọ̀rọ̀
ẹ máa sọ pé àwọn kan, ẹ má máa sọ wípé àwọn àfáà. Wọ́n á rí pé ó dẹ̀ ní right o. Èmi àtẹnìkan sì sọ̀rọ̀ láàárọ̀, in fact ẹni ẹ pè mí jẹta ó dẹ̀ bí mi ní question. Ok, ẹ jẹ́ kí n wò, ẹ jẹ́ n ka mẹ́sẹ̀jì yẹn. Bàbá mi àwọn àfáà, mo fẹ́ try láti ka mẹ́sẹ̀jì yẹn ni bàbá yẹn dáadáa. Mo fẹ́ try láti ka mẹ́sẹ̀jì yẹn. Àwọn àfáà imam ní Ìlọrin ní àwọn máa ní àwọn oníṣẹ̀ṣe ní Ògùn. Mi ò gbọ́ Yorùbá yẹn dáadáa o, ẹ má bínú, but kò sí wàhálà. Ṣé rí ẹnìkan nínú àwọn mùsùlùmí náà ti sọ fẹ́mi, ó ní aláfọ̀ṣẹ ni mí. Ó sọ, ó gbé fọ́tò mi síbẹ̀ ni, ó ní àwọn tó bá ń wá church wa pé wọlé aláfọ̀ṣẹ. Mo dẹ̀ pé ìyàwó mi ní okay ó yá ẹ̀yin náà ẹ take care up. Mo ní irọ́ o, and try láti allow peace pé kórè ni kò yé ní ohun táwọn bàbá wọn ń jà fún lòun náà wọnú ẹ̀. Ṣé ẹ mọ̀ pé gbogbo ẹ̀sìn tá à ń ṣe lónìí ẹ̀sìn pé mo bá lọ́wọ́ bàbá mi ni, tí n bá kúrò níbẹ̀ báwo ni mo ṣe fẹ́ ṣe? Bàbá mi ìjáb sister pọ̀ náà àwọn sister mi. Lọ́jọ́ tí mo di Kristẹni mo mọ iye bí wọ́n ṣe bá mi fà, so ó yé àwa tá a bá kúrò nínú Islam bọ́ sínú ẹ̀sìn mi. But we don't need to talk on that. At the end of the day, ìfẹ́ ni mo fi borí ilé wa. Ìfẹ́ ni mo fi borí ilé wa. Torí ẹni tó kọ́ gbàgbọ́ nínú ilé wa nígbà náà, ìjọ Deeper Life ló ń lọ, mo lè dárúkọ, mo mọ̀ bẹ́ẹ̀, àbúrò bàbá mi ní ti kílẹ̀tì mi ò ní dárúkọ ìjọ. Nísìnyí òun náà ti padà wálé nígbà tí òye tágbà yé. Ó rí i pé ìgbà tèmi padà gba Kristi, ó wá rí i pé mo fi ìfẹ́ bá everybody lò, àti oníṣẹ̀ṣe inú wọn o, àti mùsùlùmí inú wọn o. Bàbá tó bí mi wá rí i pé ṣé bàbá mi wá sọ ọ̀rọ̀ kan nígbà náà, ó ní ṣé kì í ṣe Jésù tí wọ́n gbà ní dádì ìjọ ìgbà ni? Mo ní Jésù kan náà ni. Ó ní kí ló dé tó wá dẹbírú tí ò fẹ́ bẹ́bí ṣe? Mo ní òye wọn dáadáa ni. Ṣé mọ̀ pé ènìyàn máa ń kàwé gọ̀, èèyàn lè ka Bíbélì gọ̀, èèyàn lè ka Kùránì gọ̀, èèyàn dẹ̀ lè wá ìmọ̀ kó wá ìmọ̀ gọ̀. Yeah. So èèyàn lè wá ìmọ̀ gọ̀, ẹ má bínú nẹ́tíwọ́ọ̀kì ẹni. Ṣé mọ̀ pé èèyàn lè wá ìmọ̀ kó dẹ̀ jẹ́ pé gbogbo ìmọ̀ tó ń wá ìmọ̀ tó máa jẹ́ kó gọ̀ ni. So mo wá ń fi Ọlọ́run bẹ̀ wá pé ẹ má jẹ́ kí ìmọ̀ tá a ní nínú Quran ìbànújẹ́ ni fún ọmọ tí ìyá ẹ̀ gbé sínú, tó wá sọ pé ṣé ẹ mọ̀ wípé ọmọ tó bá sọ pé ìyá òun ò ráyé gbé mọ́, ṣé ẹ mọ̀ pé ọmọ yẹn ò lè là tí ó fi jáde láyé? Ẹ nà ọmọ tó bá dẹ̀ sọ pé ibi tóun ti ń bọ̀ ò nítumọ̀ mọ́ láyé, ẹ sọ fúnrú ọmọ bẹ́ẹ̀ pé ìbànújẹ́ ẹ̀ ó kù díẹ̀. Mi ò ní fọwọ́ òsì júwe ilé bàbá tó bí mi lọ́mọ láyé. Olùfẹ́, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, níwájú Ọlọ́run Ísírẹ́lì, níwájú Ọlọ́run ọba tí màá jíyìn fún, mi ò fi ọjọ́ kan tàpá sí ìran Yorùbá rí láyé. Mi ń ṣara Ísírẹ́lì o.
wọn ò bí mi ní agboolé kankan ní Jerusalem. Bàbá mi, ilé Adékọ̀yà tá ti bí mi lọ́mọ kò sí lẹ́gbẹ̀ẹ́ ilé Jésè tí Jésù jẹ́ gbòǹgbò ìdílé ẹ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ fún Ọlọ́run pé a bí mi ní oríkì ẹ̀. Tẹ́lẹ̀ tí wọ́n bá kì í mo máa ń gbójú kúrò ńbẹ̀. Létà èmi fúnra mi ṣẹ̀ tí wọ́n ń kí oríkì yẹn mọ́ra mi padà. Ọ̀sùn máa ń sọ fún àwọn èèyàn pé máa yẹ kán kí ẹ lóríkì báyìí, máa yẹ kán sí báyìí, bàbá máa wò pé am I stupid? Ṣé ẹ gbọ́dọ̀ mi? Máa wò pé am I stupid? Ìdí nìyẹn lọ́jọ́ kan tí mo ṣe program tí mo fi sọ wípé èmi ọmọ Lárúfidáyàlà ọmọ aṣàpàtórúkọ ọmọ ejò mi lálà, èmi ọmọ mẹ̀mí fi wìn, tí mo fi kí oríkì ara mi padà sí Ìjẹ̀bú. Mo kí oríkì ara mi, mo kí oríkì mi padà sí Ìjẹ̀bú. Torí ẹ̀ mo ṣe ń bẹ̀ wá tí mò ń rọ̀ wá pé ẹ má jẹ́ ká gbàgbé ibi tá a ti ń bọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé ibi tá a ti ń bọ̀. Ẹ má jẹ́ ká gbàgbé pé ìran Yorùbá ni wá. Ẹ má jẹ́ ká gbàgbé pé kí Tani Olorun ṣẹ̀jú bẹ́ẹ̀ lọ. Ẹ má jẹ́ ká fi ti ìjẹ́ àáfàá ṣe é. Ẹ jẹ́ ká fi ti ìjẹ́ kíni o? Ẹ jẹ́ ká ti fi ti ìjẹ́ bàbá ẹ̀ nílẹ̀. Ẹ jẹ́ ká fi pé òkè àwa ní bàbá Abdulaziz. Anything tó lè fẹ́ ṣẹlẹ̀ ní kóòtù lónìí, ẹ má gbé ẹ̀sìn sí. Ẹ gbé pé ẹ̀yin ni bàbá ẹ̀. Ẹ gbé pé ẹ̀yin lẹ bí. Ẹ gbé pé ẹ̀yin lẹ tọ́. Ẹ gbé pé ó ṣẹ̀ sí yín lọ́wọ́ ni. Ẹ má gbé nígbé bíi pé ó bú Ọlọ́run yín. Gbogbo ẹni tí mentality yẹn bá wà lórí ẹ̀, ẹ jẹ́ ká mú kúrò lórí ẹ̀ o. Mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan. Àwọn kan sọ pé Ọlọ́run ló mú Tani Olorun. Ẹ wá jẹ́ ká wò. Meeting wo làwọn àti Ọlọ́run jọ jókòó sí tó fi sọ wípé Ọlọ́run ló mú? Àwọn kan ní Ọlọ́run ló mú, kí náà ti ń porúkọ ẹ̀? Tani Olorun. Tani Olorun tó mú? Àwọn kan sọ pé Ọlọ́run ló mú ìyá Ọ̀ṣun gbà yẹn. Kí ni wáràǹtì tí Ọlọ́run kọ látọ̀run fún wọn tó fi sọ pé eléyìí ni wọ́n mú o, tó fi mọ̀ pé Ọlọ́run ló mú? Ẹ̀yin lẹ múra yín. Ẹ̀yin náà ní kẹ́ ẹ fira yín sílẹ̀. Tí ọpọlọ wa balance, tí ọpọlọ wa ò bá balance, tọpọlọ wa ò bá pé, a máa múra wa títí tá a máa fi darúgbó ni. Àwa sọ pé Ọlọ́run ló mú wa. Mo fi títóbi Ọlọ́run ṣẹ̀rí. Ẹ jẹ́ kí òní kó yọrí síbi rere. Ẹ jẹ́ kí Tani Olorun kó máa bá tiẹ̀ lọ. Lẹ́yìn Tani Olorun, ẹ jẹ́ kí gbogbo wa ká padà wá. Kẹ́yìn bàbá wa àfáà yín kàlífà yín ṣé òkè wá jẹ́ kó yé wa pé bàbá wa lẹ jẹ́. Kí gbogbo àwọn àpọ́stù, àwọn bishop, àwọn bàbá wa, kí wọ́n fi wọ̀n wá pé bàbá wa ni wọ́n jẹ́ nínú ìran. Kò sí ẹni tó lè gbà wá o. Àwa la lè gbára wa. Níbi tí ọ̀rọ̀ ẹ̀sìn lọ,
ó ti dojúrú láàrin èmi àti yín. I will repeat it once again and I will continue repeating it. Ẹ̀sìn ò ṣe wá lóore kankan ní Nàìjíríà. Ẹ̀sìn kò ṣe wá ní oore kankan ní Nàìjíríà. Dubai Islamic country ni. Wọ́n ṣe nǹkan mèremère àti Kìrìsìtẹ́nì àti oníṣẹ̀ṣe ló ń wọ Dubai. Wọ́n ń gbowó ọwọ́ wọn. Bí Kìrìsìtẹ́nì bá kọ́ kinní bí Kìrìsìtẹ́nì ló máa fẹ́ kó máa bọ́ bẹ̀. Bí Kìrìsìtẹ́nì bá kọ́lé Kìrìsìtẹ́nì ló máa fẹ́ kó máa débẹ̀. Bí Mùsùlùmí bá kọ́lé Mùsùlùmí nìkan ló máa fẹ́ kó máa débẹ̀. Ẹ wá sọ fún mi kí ni ẹ̀sìn ṣe fún wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run èmi àti yín á pàdé láago 2. Màá jẹ́ kó yé wa, mo fẹ́ sọ ohun tí ẹ̀sìn ò ṣe fún wa, ẹ̀sìn ò lè gbé wa. Gbogbo ohun tá a bá ń sìn nínú ọkàn wa ni. Ibi tí ìdájọ́ dẹ̀ ti máa bá wa, gbogbo ohun tá a bá fọ ayé wa ṣe lọ́kàn wa máa dá wa láre tàbí dá wa lẹ́bi níbi tá a ń lọ nípasẹ̀ àṣẹ Ìdùmarè. Ṣùgbọ́n níbi tá a wà yìí, ẹ̀sìn ò ṣe nǹkan kan fún wa ní Nàìjíríà. Tó bá dago 2 èmi àti yín á pàdé lórí ẹ̀, àlàáfíà ni fún wa. Ṣùgbọ́n nípa Tani Olorun lónìí, ẹ̀yin àfáà, wọ́n náà ti àjọ ìkéṣì ẹ̀ Sunday 11. Ẹ jọ̀ọ́, gbogbo ohun tá a fẹ́ ṣe ẹ bá wa ṣe kíni, ẹ bá wa fi àánú ṣe é, kẹ́ yọ̀ǹda ẹ̀ kó máa lọ, kẹ́ ẹ jẹ́ ká padà wálé, kí gbogbo wa wá sọ̀rọ̀ papọ̀ bí ọmọ Yorùbá gidi. Àlàáfíà ni fún wa.